òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ dèrò àtìmọ́lé, èyí lohun tó ṣe. Látàrí ìwé ẹ̀sùn tí ọkùnrin agbẹjọ́rò kan amòfin Níyì Ọ̀kan làwọn kọ tako ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ẹkùn kejì tó wà nílùú Òṣogbo ti mú àwọn afurasí ọ̀daràn méjì lórí ẹ̀sùn ọ̀hún. Amòfin Ọ̀kan làwọn tó jẹ́ agbẹjọ́rò ọ̀gbẹ́ni Dàpọ̀ Davis ló kọ̀wé ẹ̀sùn ọ̀hún pé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ilẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ fòǹtẹ̀lù ilẹ̀ kan ṣoṣo fẹ́ẹ̀yàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ kọ̀wé ẹ̀sùn kan ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé pẹ̀lú àgọ́ ọlọ́pàá tó wà ní Ìyágànkù lórí ìṣẹ̀lẹ̀ yìí. Nínú ẹ̀sùn náà lọ́kàn làwọn ti fẹ̀sùn kan àwọn lọ́gàálọ́gàá nílé iṣẹ́ ìjọba tó ń rí sọ̀rọ̀ ilẹ̀ pé wọ́n ṣe màkàrúrù ilẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ta ilẹ̀ kan fún ẹlòmíì lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ tà á fún ọ̀gbẹ́ni Dàpọ̀ Davis lọ́dún 2013. Wọ́n wá rọ gómìnà Mákindé àti iléeṣẹ́ ọlọ́pàá láti tètè dá sọ̀rọ̀ náà kó má bàa di wàhálà tí agbára wọn kò ní ká. Akọ̀ròyìn wá gbọ́ pé àwọn ọlọ́pàá tẹ̀sán Ìyágànkù ti mú àwọn afurasí kan lórí ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n sì ti kìlọ̀ fún wọn pé wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan lórí ilẹ̀ ọ̀hún títí tí àwọn yóò fi parí ìwádìí àwọn. Ṣùgbọ́n wọ́n ti fún àwọn èèyàn afurasí arúfin náà láǹfààní láti gba béèlì wọn. Aláròyé gbọ́ pé lásìkò tí gbogbo ayé ń retí àbájáde ìwádìí àwọn ọlọ́pàá yìí làwọn igun kejì tí wọ́n lu ilẹ̀ ọ̀hún ló ń tẹ̀ fún tún lọ ṣiṣẹ́ lórí ilẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ yìí ló fà á tí wọ́n fi kọ̀wé ẹ̀sùn míì ṣọwọ́ sí igbákejì ọ̀gá ọlọ́pàá ilẹ̀ yìí tó wà lẹ́kùn kejì nílùú Òṣogbo. Àwọn ni wọ́n sì ń ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n mú àwọn afurasí méjì lórí ìṣẹ̀lẹ̀ yìí. Wọ́n sì kìlọ̀ fáwọn èèyàn náà pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ dé orí ilẹ̀ náà mọ́ títí táwọn yóò fi parí ìwádìí àwọn. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.